ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wọ́pọ̀ látàrí ìròyìn àjàbalẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì aláyọ̀tẹ̀ wà yìí. mo máa ń ṣe ládùúrà pé ojú tẹ̀ fi ń wọ̀ wá ojú náà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wá etí náà kò ní dé. lẹ́ni ọjọ́ ajé Monday àjọrajé lò àjọrajé náà àràjé ránníṣẹ́ àràjé jẹun láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá gbálẹ̀ tá gbòde tá ní ká mú wá sójú mọ́ máwòrán àti etí gbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ìkànnì Àrólé Baba 1010 TV2. orúkọ níròyìn kò lè yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹgbẹ́ kókó tí ń bẹ níròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. lórí ọ̀rọ̀ igbákejì ààrẹ àti aṣíwájú ẹgbẹ́ òṣèlú conservative ti orílẹ̀-èdè United Kingdom, àwọn ọ̀dọ́langba tán jẹ́ ajìjàngbara fún ìdásílẹ̀ Yorùbá Nation ti sọ̀kò ọ̀rọ̀ sí igbákejì ààrẹ Kashim Shettima lórí awuyewuye ọ̀rọ̀ náà tó ń lọ lọ́wọ́. inú tèmi náà dùn pẹ̀lú bí ìṣòro ṣe ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ kì í ṣe pé mò ń rí ìgbádùn kan nínú làásìgbò táwọn ọmọ orílẹ̀-èdè yìí ń kojú. ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló sọ èyí di mímọ̀. Rabiu Kwankwaso àti Donald Duke ni wọ́n jọ ṣe àbẹ̀wò sí Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ìpínlẹ̀ Ògùn. wọ́n ní àwọn ní láti sọ̀rọ̀ lórí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. àwọn agbébọn ṣe ìkọlù sí olórí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní ìpínlẹ̀ Anambra òun pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sì gba dúkìá rẹ̀ olówó iyebíye tí wọ́n gbé sá lọ. orí kọ́ bàbá àtọmọ rẹ̀ yọ lọ́wọ́ àwọn ọ̀dọ́langba tán fẹ́ ṣe bẹ́ẹ̀ dáná sun lórí ẹ̀sùn pé ó jí nǹkan ọmọkùnrin arákùnrin kan lọ ní ìpínlẹ̀ Èdó. kò dín ní 20 ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí orí kó ènìyàn 11 yọ níbi ọkọ̀ ojú omi èyí tó ṣe bẹ́ẹ̀ tó tẹ̀rì ní ìpínlẹ̀ Benue. ọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ ògbóǹtarìgì agbésùmọ̀mí tó lọ́wọ́ nínú ikú Emir Gobiri ti ìpínlẹ̀ Sokoto. àṣàsí ló mú mi tí mo fi ṣe bẹ́ẹ̀ pa ọmọ mi ọmọ ọjọ́ 41. Ìfágbèmí ló sọ èyí di mímọ̀, kì í ṣe àyànfẹ́ Elédùmarè. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. lórí ọ̀rọ̀ igbákejì ààrẹ àti aṣíwájú fún ẹgbẹ́ òṣèlú conservative ti orílẹ̀-èdè United Kingdom ní British lọ́hùn-ún, àwọn ọ̀dọ́langba tó jẹ́ ajìjàngbara fún ìdásílẹ̀ Yorùbá Nation ọ̀nà ti ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ sẹ́ni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima lórí awuyewuye ọ̀rọ̀ náà tó ń lọ lọ́wọ́. tẹ́ ẹ bá gbàgbé a ti mú ìròyìn náà wá fún wa ṣáájú pé ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ọmọ ẹ̀yà ìran Yorùbá ètò fi orílẹ̀-èdè United Kingdom ṣe ibùgbé èyún Kẹ́mi Badenoch òní ó ti sọ̀rọ̀ síta nínú àlàyé ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ń kojú ìṣòro ìwà àjẹbánu látàrí àwọn adarí èyí tí wọn kò mèrò tí wọn ò sì mètò tí Elédùmarè tó fi jíǹkí wa ní orílẹ̀-èdè Nàìjíríà. nígbà tí Kẹ́mi tó sọ ọ̀rọ̀ yìí ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ti wà lẹ́yìn tipẹ́tipẹ́ látàrí ìwà àjẹbánu nípa àwọn adarí burúkú èyí tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. nínú ètò ọmọ ẹni tó jẹ́ igbákejì ààrẹ Kashim Shettima tó ti fèsì padà fún Kẹ́mi wípé tó bá jẹ́ wípé o ní ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó sì gbé orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ, o ṣe fẹ́ kan kúkú yọ orúkọ ìran Yorùbá tó ń jẹ́ èyí tí ń jẹ́ Kẹ́mi tí ń ṣàfihàn pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ọ́. nígbà tí Kẹ́mi ó tún fèsì padà sí Kashim Shettima ó sọ di mọ̀ wípé ìran Yorùbá lòún bá lọ, ọmọ bíbí ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire sì lòún ṣe, òun kò ní kankan ṣe pẹ̀lú ìran Boko Haram àti ìran Haúsá. Kẹ́mi Badenoch ló fi èsì yìí léde nínú ètò tó mú Kashim Shettima tó tún ti fohùn léde padà sí Kẹ́mi Badenoch nínú ètí ó ti fi oríṣiríṣi orúkọ tó ti fi pe Kẹ́mi ọ̀hún, èyí tó wá mú kí àwọn ajìjàngbara ní ilẹ̀ káàárọ̀ oòjíire èyí tán pè fún ìdásílẹ̀ Yorùbá Nation láti inú ẹgbẹ́ tí wọ́n pè ní Yorùbá Nation nílé lájò èyí Yorùbá Nation Youth Home and Diaspora nínú ètí àwọn tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde tán fi síta láti ẹnu ẹni tó jẹ́ aṣíwájú Ayọ̀délé Ológunlolúwa àti Oyègúnlé
Olúwamáyọ̀wá tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Òmíyọ̀ nínú èyí tí wọ́n ti fi léde síta lánàá òde yìí níbi tí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún Kẹ́mi Badenoch lórí ọ̀rọ̀ tó sọ síta wípé ọmọ bíbí ilẹ̀ káàárọ̀ òjíire lòun tí wọ́n sì ti ń ṣe ìkìlọ̀ tó tún rán fàdìtì fún ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima wípé ẹ ṣe mójútó tó yẹ kẹ́ ẹ mójútó kẹ́ ẹ sì fi ọmọ káàárọ̀ òjíire yìí lọ́rùn sílẹ̀ pẹ̀lú bí ó ṣe ń sọ èrò ọkàn rẹ̀ àti ẹ̀dùn ọkàn rẹ̀ pẹ̀lú ojú ìwòye sí rẹ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn aṣíwájú méjèèjì yìí tí wọn yóò máa fi òun léde sí Kashim Shettima wọ́n sọ di mímọ̀ wípé kò sí ìwà ọ̀ràn nínú ká sọ ìpinnu ẹni àbí ojú ìwòye sí ẹni nípa ìṣèjọba tó ń lọ lóde yìí. wọ́n ní ìṣèjọba yìí tó jẹ́ ti Boko Haram àti ti àwọn Fúlàní darandaran ó ní wọ́n ti sọ àwọn ọmọ káàárọ̀ òjíire sínú jìgúnjìgún wàhálà àti làásìgbò èyí tí wọ́n ń gbé kojú àwọn ọmọ káàárọ̀ òjíire. wọ́n ní ṣe bí Kẹ́mi ṣe wá fún un léde yìí só ti di ẹ̀ṣẹ̀ àbí ó ti di ọ̀ràn ni nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ pé nítorí yẹ kí Kashim Shettima tó jẹ́ igbákejì ààrẹ kó mójútó ó ní kò mójútó tó sì ń yọjú sí ohun tí ò kàn pẹ̀lú bí ọmọ náà bí ó ti ṣe ń sọ òtítọ́ àti òdodo ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó jọ eléyìí. ibẹ̀ ni ẹni tó jẹ́ ajìjàngbara tó ń léwájú fún ilẹ̀ káàárọ̀ òjíire Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Sunday Igboho lòun náà ti ṣe bẹ́ẹ̀ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ tètè fa Kashim Shettima létí lórí awuyewuye ọ̀rọ̀ tí ń lọ láàrin òun àti ọmọ bíbí ilẹ̀ káàárọ̀ òjíire Kẹ́mi Badenoch yìí. wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ nínú kóníkúlùkù kó sọ ojú ìwòye sí rẹ̀ nípa ìjọba yìí. àní gbogbo ẹni tó bá ti ń bájọba orílẹ̀-èdè Nàìjíríà sòtítọ́ ọ̀rọ̀ òun náà máa mú ní ọ̀tá nínú èyí tí Sunday Igboho ti mú ìrántí wá nípa ìṣèjọba àná lábẹ́ àṣẹ àti olùdarí Muhammadu Buhari nínú ètò ti sọ di mímọ̀ wípé ebi tí mo dìde fún wípé káwọn Fúlàní darandaran kí wọ́n má sọ ilẹ̀ káàárọ̀ òjíire díbi tí wọ́n ti máa sọsẹ́ ní ìwàkiwà nínú ètí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbógun tì í ní ọjọ́ kìíní inú oṣù keje ọdún 2021 tán ṣe ìkọlù sí ilé ajìjàngbara náà nínú ètò ní orí ló mà kóun yọ nínú ètò àwọn méjì míì tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìkọlù ọ̀hún. níṣe ni Sunday Igboho wá pe Tinubu wípé ẹ tètè fa Kashim Shettima létí o kẹ́ ẹ jẹ́ kó mọ tó ń ṣe kó sì gbójú nínú ọ̀rọ̀ Kẹ́mi Badenoch kan mójútó gbogbo làásìgbò àìróúnjẹ àìsí ètò ààbò àti ọrọ̀ ajé tó péye tí ń bọ orílẹ̀-èdè Nàìjíríà fínra kí wọ́n sì mójútó gbogbo àwọn àpapọ̀ àwọn ọmọ ajìjàngbara tán jẹ́ ọ̀dọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun ó ní àgbáríjọ wọn náà fòun náà léde látẹnẹni tó jẹ́ aṣíwájú Ayọ̀délé Ológunlolúwa àti Oyègúnlé Olúwamáyọ̀wá tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Òmíyọ̀. inú tèmi náà dùn pẹ̀lú bí ìṣòro ṣe ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ kì í ṣe pé mò ń rí ìgbádùn kankan nínú ìnira táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. ààrẹ sọ èyí di mímọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ẹlẹ́ẹ̀kejìdínláàádọ́ta irú rẹ̀ tó wáyé ní ilé ìwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ AAU tí ń bẹ ní Ilé Ifẹ̀ nígbà tẹ́ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí Tọ́pẹ́ Fásùà tó sojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ètò náà. ibẹ̀ ló ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ ààrẹ ó ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àti ìnira pẹ̀lú òfin pínpín tó ń bọ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà fínra kì í ṣe wípé ti tàwa náà di àmọ́ pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà. wọ́n ní ṣùgbọ́n títa ríro báyìí òun la ń ṣe bẹ́ẹ̀ tá à ń kọlà tó bá ti jiná tán olómàndóge nínú ọ̀rọ̀ Tọ́pẹ́ Fásùà tó ń ṣojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní Ilé Ifẹ̀. ibẹ̀ ló ti sọ ìdí mọ̀ pé ní tí àwọn ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó náà ní kí wọ́n ṣe sùúrù pẹ̀lú ìṣèjọba ààrẹ yìí kí wọ́n sì fún un ní sùúrù gidigidi torí wípé àwọn ìgbésẹ̀ tó ń gbé yìí ó ní ó tún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọ̀gbà tí ó sì mú ìdàgbàsókè tó lámìlaka bá orílẹ̀-èdè yìí ó ní lóòótọ́ àti lódodo kì í ṣe pé inú tàwa náà dùn pẹ̀lú gbogbo ìnira àti ìfúnpinpin tẹ̀ ń kojú yìí ṣùgbọ́n a ní láti ṣe àwọn ìgbésẹ̀ yìí kó lè bá ní ọjọ́ ọ̀la rere fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní tá a bá dákẹ́ tá à ń fi ọwọ́ tí bá a ṣe ń tì í bọ̀ látẹ̀yìnwá ibi tí yóò lọ yọrí sí kì í ṣe ibi tí ó dùn mọ́ni nínú ẹni ṣùgbọ́n àwọn ṣe eléyìí láti lè jẹ́ kí ọjọ́ ọ̀la rere kó wà fún orílẹ̀-èdè yìí àti àwọn ènìyàn rẹ̀. bẹ́ẹ̀ náà ló ti sọ dímọ̀ pé ìṣèjọba tó ń bẹ lóde yìí ìṣèjọba kárí ayé ni o torí wípé tẹrú tọmọ òní yóò rí ìgbádùn ìṣèjọba náà tí gbogbo àlàkalẹ̀ tònú tó bá padà sí ní mú àṣeyọrí jáde.
Rabiu Kwankwanso àti Donald Duke ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ìpínlẹ̀ Ògùn wọn ní ìpínlẹ̀ Ògùn nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ní láti sọ̀rọ̀ lórí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ní Nigeria People Party NNPP àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Cross River èyún Donald Duke pẹ̀lú Rabiu Kwankwanso ó ní wọ́n ti ṣe àbẹ̀wò sí ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ nínú èyí tí wọ́n ti ṣe àbẹ̀wò sí ní ilé ìgbé rẹ̀ ètò wà ní Abẹ́òkúta tí ń ṣe ìpínlẹ̀ Ògùn nínú èyí tí wọ́n ti lọ ní ìtàkùrọ̀sọ pípé bó lọ́jọ́ ọ̀la orílẹ̀‐èdè Nàìjíríà yóò ṣe dára fún gbogbo tẹrú tọmọ àti ọjọ́ ọ̀la agbọn òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Rabiu Kwankwanso tó fi èyí léde lójú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ibẹ̀ ló ti kọ síbẹ̀ wípé àwọn ṣe àbẹ̀wò sí Olúṣẹ́gun Ọbásanjọ́ pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀rẹ́ òun tó sì jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Cross River èyún Donald tó sì ní ní tí àwọn torí ẹ̀ lọ síbẹ̀ ó ní bí ọjọ́ ọ̀la Nàìjíríà yóò ṣe dáa nípa ètò ìṣèlú àtọjọ́ ọ̀la àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóòtítọ́ àti lódodo kò sọ pàtó ohun tí wọ́n fi ẹnu bà nínú ìpàdé ọ̀hún ṣùgbọ́n ní òun kí ẹni tó jẹ́ ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí bí ó ṣe gba àwọn lálejò tó sì ṣe àwọn dáadáa láti wá kí sí ilé rẹ̀ tó wà ní Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Àwọn agbébọn ti ṣe ìkọlù sí olórí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní ìpínlẹ̀ Anambra àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ nílé tí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ dúkìá wọn lọ. Ẹni tó jẹ́ olórí àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti ìpínlẹ̀ Anambra èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emeka Ume Agbalasi tó jẹ́ alága fún àjọ Civil Liberties and Rule of Law èyí tí ó wà ní ìpínlẹ̀ Anambra náà ní ìjọba ìbílẹ̀ Àgọ́-Átà ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí Emeka ṣe ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 17 inú oṣù kọkànlá tá a lò sẹ́yìn ó ní àwọn agbébọn náà ti kọ́kọ́ ṣe ìkọlù sí òun nínú èyí tí wọ́n ti gba ọkọ̀ Hilux rẹ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ dírẹ́bà rẹ̀ Chike Ume tí wọ́n sì sọ wípé káwọn tó lè gba ọkọ̀ náà sílẹ̀ káwọn lọ rè tọ́jú owó tó tó 250,000 naira nínú tí wọ́n san owó náà tó fi ọkọ̀ náà sílẹ̀ fún wọn ó ní ṣùgbọ́n ní bí ọjọ́ mélòó yìí ní agbègbè tí wọ́n pè ní Ezinivite roundabout ní ìjọba ìbílẹ̀ Àgọ́-Átà yìí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tún ṣe ìkọlù míì sí ẹni tó jẹ́ aṣíwájú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà nínú èyí tí wọ́n ti lé wọn bọ́lẹ̀ lórí nínú mọ́tò wọn lójú ìbọn nínú ètí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà pẹ̀lú ìyàwó rẹ̀ tó porúkọ rẹ̀ ní Blessing àtọmọ wọn ọmọ ọdún 4 Chimdi Ebuke pẹ̀lú ọmọ ọ̀dọ́ wọn tó jẹ́ Zomtochukwu Ọ̀káfò nínú ètí wọ́n ti lé gbogbo wọn bọ́ sílẹ̀ tó sì gbé ọkọ̀ Hilux náà tán tún jí gbé sá lọ pẹ̀lú àwọn ọkọ̀ míì nínú ètí wọ́n ti dárúkọ Prado SUV àti àwọn ọkọ̀ bọ̀bìnì míì tó sì tún gba oríṣiríṣi dúkìá lọ́wọ́ àwọn ènìyàn náà. Emeka wa ń rọ ìjọba ìpínlẹ̀ Anambra wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe dá gbogbo dúkìá mi èyí tí wọ́n kó lọ yìí tí wọ́n ṣe dá padà ní òótọ́ àti lódodo ó ní kò sí ìpalára àbí ìkọlù èyí tí ó mú ẹ̀mí dání tí àwọn agbébọn náà tí wọ́n ṣe ṣùgbọ́n dúkìá olówó iyebíye ó ní wọ́n gbà lọ lọ́wọ́ òun àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti ìpínlẹ̀ Anambra. Orí mà ṣe bẹ́ẹ̀ kó bàbá àtọmọ rẹ̀ yọ lọ́wọ́ àwọn ọ̀dọ́ langba tán fẹ́ dáná sun wọ́n lórí ẹ̀sùn pé wọ́n jí nǹkan ọmọkùnrin arákùnrin kan lọ ní ìpínlẹ̀ Èdò. Nínú ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdò bó ṣe fi fọ́nrán náà léde lójú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter rẹ̀ nínú ètò ti sọ ìyún alukoro Moses Yamu nínú ètò ti sọ dímọ̀ wípé kò tọ́ bẹ́ẹ̀ ni kò bójúmu ká máa fi ìdájọ́ sí ọwọ́ ara wa pẹ̀lú bó ṣe ṣe àfihàn fídíò ọ̀hún nínú ètí arákùnrin kan àti ọmọ rẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ń lù wọ́n ní ìlùkulù tán sì ti táyà bọ̀ wọ́n lọ́rùn láti dáná sun wọn kí ni ohun tí wọ́n ṣe òun náà ni pé wọ́n fi ẹ̀sùn kan bàbá ọ̀hún wípé ó ti fi ọwọ́ ra abẹ́ ọmọkùnrin ẹnìkan tí kíní arákùnrin ọ̀hún tó sì ti ṣe bẹ́ẹ̀ pòórá nínú èyí tí wọ́n ti dá gúnlẹ̀ tán sì bẹ̀rẹ̀ sí nílùú ní ìlùkulù kó tó di wípé àwọn agbófinró wọn wá dá sí
ọ̀rọ̀ náà nígbà tí àwọn agbófinró dé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn agbófinró ọ̀hún tí wọ́n ń ṣe àfihàn fọ́nrán náà tí wọ́n sì ń lu arákùnrin ọ̀hún ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn tí apá àwọn agbófinró tó padà ká ọ̀rọ̀ ọ̀hún wọ́n ṣe àyẹ̀wò sí arákùnrin tí wọ́n sọ di mọ̀ wípé wọ́n mú kíní abẹ́ rẹ̀ pòórá lọ nígbà tí wọ́n sì ti rí i dájú wípé kíní abẹ́ rẹ̀ náà ó gbé pẹ́ẹ́lí tó sì ń ṣiṣẹ́ lákọlákọ èyí tó sì wà ní ibẹ̀ bẹ́ẹ̀ ni alukoro Moses Yamuse wá sọ di mọ̀ wípé tó bá ṣe wípé ti fìdájọ́ sọ́wọ́ ara yín tẹ́ ti lu arákùnrin náà tẹ́ ti lù ú lọ sí ọ̀run àrèmábọ̀ ṣé kí lẹ fẹ́ máa sọ nígbà tẹ́ padà rí àrídájú wípé kí ni ọmọkùnrin tẹ́ sọ pé wọ́n jí mú ọ̀hún ó ló ń ṣiṣẹ́ takuntakun báyìí o ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká máa ya ikọ̀ ojú ni alákànfin sọrí ká sì máa fi àyè sílẹ̀ nípa ìjọba láti ṣe ìwádìí ohun gbogbo kẹ́ má máa fi ìdájọ́ sí ọwọ́ ara yín alukoro àwọn agbófinró ìpínlẹ̀ Èdó Moses Yamu ló fi ọ̀rọ̀ náà léde. Kò dín ní 20 ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí orí kó ènìyàn 11 yọ níbi ọkọ̀ ojú omi tó tẹ̀rì ní ìpínlẹ̀ Benue. Nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ọ̀hún Sewueze Anene tó fi léde síta ó ní ní ìjọba ìbílẹ̀ Àgàtú ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí wọ́n gbọ́ látẹnu ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Àgàtú ọ̀hún ìyún Mefin James tó sì fún àwọn agbófinró ó ní láti Nasarawa láti ìpínlẹ̀ Nasarawa lágbé ní àwọn ènìyàn náà ó ní wọ́n ti wá tí wọ́n sì wá sí ọjà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ocholonya tí ń ṣe ìpínlẹ̀ Benue náà ó ní wọ́n ti ná ọjà náà tán tó sì ń dira láti padà lọ sí agbègbè wọn tó wà ní agbègbè wọn tó pè ní Àpóchì àti Ondeyi ní Doma tí ń ṣe ìpínlẹ̀ Nasarawa kó tó di wípé ọkọ̀ náà ó ṣe bẹ́ẹ̀ tẹ̀rì sí inú alágbálúgbú omi ọ̀hún. Gbogbo ìgbìyànjú àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìpínlẹ̀ náà ó ní wọ́n fi yọ ènìyàn tí kò dín ní 20 jáde tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí pẹ̀sì tẹ̀rì sínú omi náà tó sì ní àwọn 11 ó ní wọ́n kó yọ nínú ìjàmbá náà tó ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn. Ọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ ògbóǹtarìgì agbésùmọ̀mí tó lọ́wọ́ nínú ikú Emir Gobiri ní ìpínlẹ̀ Sokoto. Gẹ́gẹ́ bí Zagazola Makama ẹni tí ó ń rí sí gbígbógun ti ìwà agbésùmọ̀mí ní Lake Chad orílẹ̀-èdè Nàìjíríà àti alábẹ̀ sí Niger ìyún Zagazola Makama ètò ìfiléde síta ó sọ di mímọ̀ wípé ọwọ́ tẹ ọ̀daràn tó jẹ́ agbésùmọ̀mí àti àwọn ẹni tó ń gbé ohun ìjà olóró fún àwọn agbésùmọ̀mí akẹgbẹ́ rẹ̀ ètò pé orúkọ rẹ̀ ní Bako Wugi gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní Bako Wugi yìí òun ló ti jingiri tó sì jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí èyí tí ìgbàgbọ́ wà pé ó lọ́wọ́ nínú ikú tó pa ẹni tó jẹ́ Emir Gobiri ìyún Alhaji Isa Muhammed Bawa ní Sokoto. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ Emir Gobiri yìí ni ó jẹ́ Emir èyí tí wọ́n jí gbé ní inú oṣù kẹsàn-án inú oṣù keje ọjọ́ kẹsàn-án ọdún 2024 ní ìjọba ìbílẹ̀ Sábóńbìrì ní tí ń ṣe ìpínlẹ̀ Sokoto tí wọ́n sì sọ dímọ̀ wípé ó dákẹ́ sí àkàtà àwọn ajínigbé náà ní ọjọ́ 22 inú oṣù kẹjọ. Ǹjẹ́ kí ni ó fa èyí? Ó ní wọ́n sọ dímọ̀ pé wọ́n béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí Emir ọ̀hún ṣùgbọ́n tí wọn kò rí owó náà fi sílẹ̀ nínú ètí ó mú kí Emir náà kó kú sí àkàtà wọn nígbà tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí wá ṣe ìkọlù sí àwọn ibùba àwọn agbésùmọ̀mí ó ní wọ́n sọ dímọ̀ wípé ọta ìbọn ó bá arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Bako Wugi yìí tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn. Ó ní àwọn agbésùmọ̀mí akẹgbẹ́ rẹ̀ ó ní wọ́n lọ rí tọ́jú rẹ̀ ní ilé ìwòsàn kan. Ibẹ̀ ni wọ́n ti gbọ́ ìròyìn pé arákùnrin náà ń bẹ ní ilé ìwòsàn tí wọ́n sì lọ ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú ní ilé ìwòsàn tó gbé lọ nílé tí wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn agbésùmọ̀mí akẹgbẹ́ rẹ̀ méjì tí wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe gbé nínú kẹ̀kẹ́ mọ́rúwá náà dé ilé ìwòsàn. Nígbà tí Zagazola yóò máa ṣe àlàyé ó sọ dímọ̀ pé Bako Wugi yìí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ògbóǹtarìgì agbésùmọ̀mí Bello Turji gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé bàbá àwọn méjèèjì ìyún bàbá Bako àti ti Bello Turji ó ní wọ́n fi sẹ́lẹ̀ fún àwọn ọmọ náà táwọn náà fi gba ọwọ́ ara wọn tásì jọ ń ṣiṣẹ́ papọ̀. Ọ̀nà ti wà ní àtìmọ́lé àwọn ọmọ ogun ilẹ̀ yìí báyìí o lẹ́yìn tí ó ti gba ìtọ́jú tán ní ilé ìwòsàn.
àṣàsí ló mú mi pa ọmọ mi Ifágbèmí ló sọ èyí di mímọ̀. Mo ní kì í ṣe àyànfẹ́ Elédùmarè. Ẹni tó jẹ́ òkọ́ṣẹ́ Ifá tí ó sì jẹ́ babaláwo kan tá a lè pè ní babaláwo èké, èyí tó pe orúkọ rẹ̀ ní Ifágbénga Táíwò, òun láti mú ìròyìn rẹ̀ wá fún wa pé ó ṣe bẹ́ẹ̀ du ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 41 ọjọ́ tó dù lọ́rùn pa sí inú ilé rẹ̀ ní ọjọ́ Ajé Monday tó lọ yìí. Òun ni a mú ìròyìn náà wá pẹ̀lú bí ìyá ọmọ náà Raimat Wasila bó ṣe fi ariwo ta lẹ́ni tó ní òun fọṣọ níta lọ́wọ́ ni òun gbọ́ ìròyìn náà ní òun wọlé láti lọ rí tọ́jú ọmọ òun tó sì rí wípé wọ́n ti du ọmọ náà sínú àgbàrá ẹ̀jẹ̀ láti ojú fèrèsé tẹni náà gbà wọlé. Ibẹ̀ náà ló tún gbà jáde nígbà tí ó fi gbé náà ta. Ó ní ó sọ dímọ̀ pé ọkọ òun tí ó ń kọ́ iṣẹ́ ìkọ́ṣẹ́ Ifá lọ́wọ́ yìí ó ní òun fura sí jùlọ tán fi páńpẹ́ òfin gbé ọkọ rẹ̀ náà nígbà tó di àná òde yìí tí ń ṣe ọjọ́ 15 nínú oṣù tá a wà yìí. Ó ní arákùnrin Ifágbèmí Táíwò náà ó ní ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé ẹ wò lóòótọ́ àti lódodo òun ló ń wu ìwà náà o, ṣùgbọ́n àṣàsí ó ní wọ́n ṣe sí òun torí bóun ṣe gbogbo iṣẹ́ burúkú náà ó ní kò yí òun. Ó ní tó mọ̀ ní wípé ní ọjọ́ náà ó ní òun gbàgbé oògùn kan sílé tóun fi lọ síbi tóun ti ń kọ́ iṣẹ́ Ifá yìí. Ó ní ṣùgbọ́n nígbà tóun rántí òun padà wá sínú ilé láti mú oògùn abẹnú gàngàn náà. Ó ní bí òun ṣe mú oògùn náà tán ó ní ara òun kò gbé pẹ́ẹ́lì tó sì ń ṣe òun bíi kí òun ṣàdáràn kóun ṣàdáràn. Ó ní bẹ́ẹ̀ ni òun ṣe fa ọ̀bẹ yọ tóun fi du ọmọ òun lórí ibùsùn tó wà. Wọ́n ní kì í ṣe wípé òun mọ̀ọ́mọ̀ ṣe é kí ìjọba dákun dábọ̀ kí wọ́n ṣíjú àánú òun. àṣàsí ni wọ́n ṣà sí òun o. Onígbà tóun ṣe tán òun lójú òun dá lòun bá ṣe bẹ́ẹ̀ júbẹ̀ ìwòrò tóun sá lọ. Wọ́n sọ di mímọ̀ wípé ǹjẹ́ ìgbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ìgbà tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní bóyá nítorí pé ò nífẹ̀ẹ́ ìyá ọmọ náà kẹ́ ẹ lè bá a kọra yín sílẹ̀ òun ló jẹ́ kó hùwà yìí. Ó ní mo nífẹ̀ẹ́ ìyàwó mi kì í ṣe wípé mi nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ ọmọ tó bí sí mi, ṣùgbọ́n ṣáàjà gbà wípé àṣàsí àti èdè ó ní wọ́n fi mú òun o torí kò yí òun gan bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní agbègbè Kéèsì Àdátán ní Abẹ́òkúta tí ń ṣe ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n gbogbo awuyewuye èyí tí Ifágbénga ń sọ yìí ó ní kò kan àwọn o torí wípé ó ti wà ní àtìmọ́lé báyìí táwọn sì ti ń ṣe ìgbésẹ̀ lórí bí ó ṣe kọjú sí ilé ẹjọ́. Ọmọlọ́lá Odùtọ́lá òun ló fi ọ̀rọ̀ náà léde. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ̀yìn òun náà ni àyànfẹ́ Elédùmarè. Tẹ́ ẹ bá ti subscribe sórí ìkànnì yìí a jẹ́ wípé ẹ ti ń sọ ìfànù torí pé bí ìròyìn náà bá ti ṣe ń balẹ̀ lájà balẹ̀ òun náà làwa máa mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ̀yìn tí ẹjọ́ olùfẹ́ wa. Tẹ́ ẹ bá ti wá subscribe síbẹ̀ tẹ́lẹ̀ ẹ tẹ notification yín torí bó bá ti ń balẹ̀ báyìí kó má máa pẹ́ kó tó dé ti ìgbọ̀yìn náà. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ mo sì sọ òun náà ni àyànfẹ́ Elédùmarè títí dìgbà tá a tún máa pàdé lónìí ọjọ́ Ajé òun náà àràjẹ jẹun àràjẹ lò àràjẹ náà láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ó dàbọ̀ fún tàkókò yìí náà.